Ẹ káalẹ́ o, orúkọ mi ẹ ni mọ Sheikh Tinubu èmi Sheikh ló Hasan. Sheikh Hasan Bẹ́ẹ̀ ni, ẹ̀kálẹ̀ ètò tá à ń ṣe lálẹ́ yìí ni pé tí ẹgbẹ́ òkùnkùn ní Islam ni wọn fi ní tó bá filẹ̀ kan pààyàn Islam ò ń ṣẹgbẹ́ òkùnkùn. so kí ló wá dé tó ń filẹ̀ tó bá ń ṣe Islam tí ò bá ṣe mọ́ kan pa. Ìdí tó fi sọ bẹ́ẹ̀ ni wípé ẹni tó bá ti ṣe Islam a máa lọ tú àṣírí Islam síta. yes nǹkan tá à ń béèrè náà nìyẹn rẹ̀ ṣébi pé kò yé yín kí làṣírí tó wà nínú Islam tí wọ́n fẹ́ tú tó fi dìsáàbò pé kan pa ṣẹ́gbẹ́ òkùnkùn ni. Ṣàríà ni kò ń ṣẹgbẹ́ òkùnkùn, òfin ni. Irú òfin wo nìyẹn nísìn èèyàn tó bá kówó jẹ àwọn politician gan tó bá kówó jẹ tọwọ́ bá bà ní kan tì mọ́lé wọn nípa ìwé tó wá fi jẹ́ pé Allah tó lòun dáyé àtọ̀run tó ní kápá lórí everything pé ẹni tí ò bá ṣe ìsìláàmù mọ́ o tó yẹ pé òun ló bá ní ẹ̀sìn yẹn lóòótọ́ Allah tó fìyà jẹ náà wáyé tó wá fi rán àwa ara wa ká tó máa ṣekú para wa láìṣẹ́ rẹ̀ kó nú gbó. Ẹ mọ̀ wípé àwọn àṣírí kan wà nínú Islam àdínà tí mo a fi ń béèrè gbọ́dọ̀ pé tú. ṣẹ́gbẹ́ òkùnkùn ni táṣírí fi wà ń bẹ̀. Kò kí ń ṣẹgbẹ́ òkùnkùn, ẹ jẹ́ n ṣàlàyé so fún yín. àṣírí wo ló wá wà ń bẹ̀ tó fi dìsáàbò pé kí wọ́n dẹ́mi yẹn lógbòdò. Ẹ jẹ́ n ṣàlàyé fún yín, ṣe fẹ́ gbọ́. à ń gbọ́. Ṣé rí nígbà tí Ànábì wà láyé, ẹ mọ̀ pé ó bá àwọn kèfèrí jà ogun. So ó bá wọn ìgbà jà tó ń dẹ̀ bẹ̀ bẹ́ẹ̀ ni. ìgbà tó bá àwọn kèfèrí jà ogun yẹn, ó láwọn nǹkan kan tó gbà lọ́wọ́ àwọn kèfèrí tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ fún àwọn kèfèrí, ṣùgbọ́n a lè sọ fún yín torí pé àárín àwa mùsùlùmí ló wà. òkè ẹgbẹ́ òkùnkùn ní ìsìláàmù. Kò ń ṣẹgbẹ́ òkùnkùn, ṣùgbọ́n ẹni tó bá ẹlẹ́yìn òtún lè so àṣírí wà ní ẹgbẹ́ lókùnkùn ẹgbẹ́ òkùnkùn ìsìláàmù. ṣé gbogbo nǹkan awo tẹ̀ ń ṣe lẹ̀ ń sọ fáwọn èèyàn. tàṣà àti ẹ jẹ́ dárúkọ ká àwọn fún ṣàlàyé. yín bíbá yìí. Adésínà ẹ kọ́kọ́ ní sùúrù náà tẹ́ bá wọlé ẹ ti pamọ́ ẹ̀yin dẹ̀ máa wà bí ẹran kọ́dà máa ń sọ náà nìyẹn ní tó bá ti gba ìsìláàmù báyìí àbáyé lágbára. brother Hasan mo wà pẹ̀lú yín sà. àníṣẹ́gbẹ́ òkùnkùn ní ìsìláàmù ni tó fi lẹ́ni tí ó bá ń ṣe òun tí ò bá ṣe mọ́ kí wọ́n dẹ́mi ẹ̀ lógbòdò. ẹni àṣírí kẹ́ni bẹ́ńbẹ́ gbogbo ohun tí àṣírí bá ti wà tó jẹ́ pé etí méjì ọ̀bọ lọ gbọ́ tó yẹ pé inú ẹgbẹ́ yẹn náà gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ òkùnkùn ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́yìn náà dẹ̀ mọ̀. Ẹ jẹ́ n ṣàlàyé fún yín, ṣé mọ̀ pé nílẹ̀ Haúsá tí ẹni tó bá ṣe Islam mọ́lẹ̀ Haúsá, ṣé mọ̀ pẹ́sẹ̀kẹsẹ̀ ló máa pa. Ìdí tó fi máa pa ni wípé tó bá ti lọ ṣe Christian àbí tó lọ ṣe ẹ̀sìn míì, gbogbo nǹkan tó jẹ́ àṣírí Islam ló máa lọ tú fún wọn. Ìdí tó fi kọ́ pa nìyẹn. ẹni tó bá bú ànábì kí ni wọ́n ní kàn ṣe fún. Ìyẹn là ń pè ní Islam kí ìyẹn là ń ni pè ní àṣírí náà ìyẹn là ń pè ní blasphemy. kí ni àṣírí kí láṣírí náà ẹ get kò yá wà kí ni nǹkan yẹn àṣírí tó wà nínú Islam tó fi dìsáàfù. kí ni nǹkan àṣírí náà tó ní nǹkan tó ló wá láti ọ̀dọ̀ Ọlọ́run ó láṣìírí. ok àṣírí ṣé aláàbò tún ni. ẹ mọ̀ nǹkan ẹ tó má bínú ṣẹlẹ̀, kalẹ̀ o. ẹni tó bá jẹ́ mùsùlùmí ló máa mọ àṣírí yẹn, ẹni tẹ́ ẹ̀ bá ń ṣe mùsùlùmí ẹ̀ so rẹ̀ mọ́. ẹni sùúrù Mr. Freethinker ms báwo la ẹ fẹ́ mọ̀ pé muslim ni wọ́n ẹ jọ. Mùsùlùmí ni mi, ẹgbẹ́ kan wà ní jáde máa kà fún yín, Mùsùlùmí ni mi. ok ẹ̀ka so ìṣọ́wọ́ ẹ̀ka èyí tó wà níbà ẹ̀ka lárúbáwá ẹ jọ so ká lè confirm pé muslim ni. Kíní yẹn ok bisimilahi rahman rahim. Ó kéré gan, mi ò sábà rí dáadáa. Ali ajá mi ò. àdásánà Ó kéré tó bá yẹ pé ẹ lè bóòdì ẹ̀ máa kà fún yín. dásánà ibo ni àdásánà. àkọ́bí kan ti mọ kí ó pa àdásá. àkọ́bí kan tí mo kéwù. so Mr. Freethinker ẹni sùúrù náà ẹ jọ yẹ ká dá Mr. Adesina yẹn lóhùn ẹ̀jẹ̀ wọn ń gbóná so Mr. Adesina ẹ lè ṣí máìkì yín bí àwọn ọmọ máa kà kínní àkànbẹ ẹni sùúrù ẹ jẹ́ kí Mr. Adesina yẹn ẹ ṣí máìkì yín torí wọ́n ní ṣe àwo lọ́ní káwọn fẹ́ wọn máa ṣe ẹ ṣí máìkì yín Mr. Adesina. ó yà ń gbọ́ ní ìtajà kálẹ̀ Mr. Adesina ẹ kálẹ̀. mò ń fọ́lù program látàárọ̀. ọ̀sẹ̀ mẹ́tò tá à ń ṣe mo mọ̀. so kí lè tẹ wá níṣẹ́ gbé àwo lápè yín kẹ wá ṣe. ẹ ṣeun.
olówó awó ní bí báyìí. ẹ máa gbọ́ o níbi ẹni sùúrù bá ṣe ti afẹ́ reset brain yìí níbí báyìí ètò tá à ń ṣe ẹ máa gbọ́ ẹni sùúrù brain yín tó dàrú. ẹ máa gbọ́ ọpọlọ yín tí ò pé so ètò tá à ń ṣe ń bì à ń sọ nípa Islam Muhammadu Allah Saudi ètò tá à ń ṣe nìyẹn tí ẹ bá lè sọ nípa ètò yẹn ẹ lè òun náà mo fẹ́ sọ ẹ farabalẹ̀ ẹ má máa abuse èèyàn ìtẹ̀yàn bá tẹ̀lé tẹ bá fẹ́ pèèyàn sí nǹkan oníbọ̀ ṣe bá yàn sọ̀rọ̀ mo sọ̀rọ̀ bí lẹ́ẹ̀kan oníkẹ́yàn má máa wùwà bí ẹranko. bẹ́ẹ̀ ó já wọlé ni ní ó já wọlé ni wọ́n lẹ́ni tí ò bá lẹ́kọ̀ọ́ tó kàn lè ta ló ti máa ń kọ́ afẹ́ kọ́ òun náà ni tó bá dáwùjọ àwọn èèyàn wá ẹ̀ka sàn bẹ̀ ni ó dé bí òwúwa tí wọ́n kọ́ ń lé wọn náà wọ́n kọ́ wọn bí ẹ̀ síta. nígbà táwọn bàbá àti màmá ẹ̀ ò kọ́ ẹ. so ìwà yẹn ló ti wá ń wù yẹn ń sìn. ó yá mú pọ̀ nǹkan tó ń sọ ó yá máa sọ báyìí sìn ètò táyà ń ṣe à ń sọ nípa Islam ó yá kí ló bá wá. à ń gbọ́ ẹ o. ẹ ṣeun ìkíní ẹni ṣìgìdì ní àlá pé kẹ́ ṣìgìdì ló wà ń Káàbà. bẹ́ẹ̀ni. èmi ní fídíò inú Káàbà dání. ẹsẹ̀ gbé sí. àwa náà dẹ̀ ní fídíò inú Káàbà tá a máa ṣó àlá fún ẹ ìwọ máa ṣó ìgbà tó gbé kúrò ní àwọn máa ṣó ìgbà tó gbé sí. aláàrí tó bá fẹ́ ń péjì ẹ máa sẹ́ndì ẹ̀ sí ẹ̀yẹn tẹ̀ bọ́ ṣe máa sẹ́ndì sí mi kí ló dé. mo fẹ́ lórí ọ̀rọ̀ pé wọ́n tú àṣírí wọn. aláàrí kọ́kọ́ wà aláàrí. máa gbọ́ Èkìtì confam Èkìtì ní mí ìwọ lè jáwọ́ orí kò ní kíní kan kìíní. ó ga o níbi báwo lọ ṣe mú Èkìtì wọnú Islam náà. ara kan tó ń sún mi lọ́rọ̀ yín nìyẹn. ara kan tó ń sún mi ẹ ní jẹ́ kéèyàn sọ̀rọ̀. wàá máa lọ agídí Islam wàá fi join ní agídí Èkìtì. níbi tí mo wà wọ́n ṣe ọmọ Èkìtì dẹ̀ da gan o wọ́n brilliant wọ́n kàwé wọ́n lọ́gbọ́n débi pé. gbogbo eléyìí tó ń sọ yẹn kọ́ náà ń sọ jẹ́ ká jọ sọ̀rọ̀ tí wọ́n bí síbẹ̀. jẹ́ ká jọ sọ̀rọ̀ ìwọ kó wàá sọ fún mi. mo ń gbọ́ ẹ sọ̀rọ̀ so báyìí sìn ẹni sùúrù Mr. Adesina ms ẹ bá wa gbé kinní yẹn sí ẹ bá wa ka kinní nǹkan tá a wà ń sìn ìbẹ̀rẹ̀ tí máa bẹ̀rẹ̀. olówó èkó mo ti sọ mo láwọn ọmọ Èkìtì gbọ́n wọ́n mọ̀ nípa no mo ti bá bọ̀bọ̀ ìpàdé rí dáadáa ẹran pọ̀ ní ìyàwó ẹ má bẹ̀rẹ̀ kàtí ẹ sọ nìyàn lọ́ra rẹ̀. ìyàwó ẹ lè fẹ́ abẹ́sáré bẹ̀rẹ̀ níbi ìyàwó ẹ fẹ́ ẹ má bínú so moderator ẹ filẹ̀ so Mr. Adesina ẹ̀ka kinní ẹ̀ka. bẹ́ẹ̀ bó ṣe bọ́kọ̀ rẹ̀ sọ̀rọ̀ dúlé lè ní. Mr. Adesina ẹ̀ka kinní ẹ̀ka. let me talk. so nǹkan tẹ́ gbé síbẹ̀ yẹn kò níwèé ẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ̀ṣẹ̀. so Mr. Adesina tẹ bá débì kan nǹkan tẹ bá tí wọ́n ń sọ lọ́wọ́ tẹ bá fẹ́ sọ sí ẹ má tẹ́ bá lọ́rọ̀ tẹ fẹ́ sọ ẹ lè bọ́lẹ̀ so nǹkan tá à ń sọ sí pé nǹkan tẹ bá ń bìbà ẹ kọ́kọ́ ka kínní adẹ máa fi hàn yín pé Allah ṣe gidi ni èmi àti a máa gbé síbẹ̀ fún yín sí so tẹ bá ti ṣí máìkì yín ẹ kọ́kọ́ ka ibi ìbà ìkadẹ lọ síbi pé Allah ṣe gidi ni ẹ ṣe. inú a mọ̀ pé àwọn ará Èkìtì wọ́n da tábàṣọ nílẹ̀ Yorùbá àwọn tí wọ́n máa ń kàwé ju ẹni sọ̀rọ̀ àwọn tó ń kàwé ju Èkìtì #1 ìlú tó da ẹ lè gbọ́ wà burúkú ń pa wọn àfìgbà tí Fúlàní lọ káyà kan mọ́nú igbó. gbogbo ilé tó ń sọ yẹn òkàn ẹ ẹni sọ̀rọ̀ àgbà tí Fúlàní lọ káyà kan mọ́nú igbó tó dẹ̀ báyà yẹn sùn Fúlàní tó báyà yẹn sùn ó ti bá màálù sùn òun la ṣe wá rí ẹyọ kan nínú àwọn Èkìtì tó ń ṣe bí ẹni tó ní response kan. tó tẹ bá ti rẹ́ẹ̀dì ẹ lè ṣí máìkì ní ṣẹ́gẹ̀t àìkálẹ̀. olùmọ èèyàn tó ń ṣe sánsan ní fámìlì tọ̀dọ̀ ẹ o èmi ò mọ̀ bọ̀ ẹ̀kan tèmi mọ̀ ni pé. tẹjọ orí burúkú lọ káńkàn ẹ kọ. ìyàwó ẹ filẹ̀ mọ́ ẹ̀kẹ́ nìyẹn jẹ́ ká máa. tí ọkàn ló wọ ọmọkàn bá mi sọ bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ lẹ́tẹ̀. ìyàwó ẹ fẹ́ ọ̀nẹ́ bá lọ́kọ̀ lúlé ọ̀nẹ́ bá lọ́kọ̀ lúlé èlì bá mi aṣọ bó ṣe bẹ́ẹ̀ lásán olórí burúkú ọbùnrin lọ yà. mọ́détọ̀ ẹ̀fẹ̀ ẹ̀hún á ti sọ pé àwọn èèyàn báyìí a máa ń dùn wọn ẹjọ́ ìyàwó. orí rẹ̀ kẹ́ sọ̀rọ̀ kọ́ṣẹ́ bọ́ lórí rẹ̀ yàn ẹ́ kó wá ṣe. Mr. Adesina. ẹ mọ̀ ń gbọ́ yín jàre kẹ́ obìnrin yẹn kó má máa bá mi sọ̀rọ̀. no àwọn ni wọ́n ní àwọn ló ní page tó bá ní ká já yín tó bá ní page ló máa kọ́ ṣe page ní. ẹni sùúrù náà ẹdùn náà tó bá ní ká já yín a máa já yín bọ̀ ọ́lá pé àkànfẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ pé àwọn ọmọ Èkìtì wọn ò hùwà báyìí àkàntì rọ́mọ àlè kan nù ọlápá fẹ́ fi yín hàn tó bá ní ká já yín a máa já yín sìnsìn so ms ẹ jẹ́ ká bá láṣẹ jẹ́ ṣì gidi fún ẹni ní ẹ ṣe.
Okay. mẹsẹdẹ bá Mr. Adé. fídíò yẹn ò tán ní ọwọ́ ọ̀tún àlá méjèèjì Èkìtì yẹ kí o gbọ́ ọmọ Èkìtì o. ọwọ́ ọ̀tún kan lè mọ̀ pé ṣì gidi làlá ó lè wo ó lọ́wọ́ ọ̀tún méjì Ìyàwó ẹ má wọ olóko nígbà ìkọ̀kan láwọ̀ yìí. Sorry. okó alájọ okó alájọ Àwa làwọn ọmọ yín, àwa àyàwó kí. nǹkan tó bá wù yín kẹsàn nǹkan tẹ̀mí sọ fún yín So ni pé Mr. Adesina àti David time lọ Mr. Adesina ṣe lè ka kínní afẹ́fihàn yín pé ṣìgìdì làálà ẹ ṣe ẹ jẹ́ ká a ti ṣeré tó ẹ ṣe. ṣẹ̀ṣẹ̀ wà lórí ẹ̀ṣẹ̀ ẹ̀ sọ́ni. Akànbí nǹkan tí mo mọ̀ ni pé kò sí bí ọmọ Èkìtì yẹn bí ó ṣe lè jẹ́ pé wọ́n rí tó ó máa ka yunifásitì. àánú yín ló kàn ṣe èèyàn ẹ má sọnù àánú yín ló ń ṣe èèyàn. Mr. Adesina ṣe lè ka kíní ìkẹka ẹ mọ̀ pé ó gbà Mr. Adesina ó yẹ ẹka kíní ẹjẹ àlọ tẹni yóò bá lè ka ẹni yóò ṣọmọ Èkìtì nìyẹn mi ìrọ ọmọ Èkìtì tí ó lè kọ tí ó lè kà mí. àwọn ọmọ Èkìtì ló ń lọ kò school. ṣẹlẹ̀ rí tẹ́tó rí ọmọ Èkìtì mẹ́ta méjì ẹ̀ máa rí professor lecturer doctor science wọ́n orí wọn pé débi pé. fámìlì ti yín o òṣàlẹ̀ ń ṣe nǹkan tẹ́ ẹ máa sọ nìyẹn. Jìgìdì náà àgbàsílẹ̀ pàdé ọmọ Fúlàní kan ní tó lóun Mr. Adesina. Mr. Adesina kò nílò kẹ́ bá wọn fa nǹkan kan. tó bá ti bá mi fa nǹkan màá máa bá wọn fa nǹkan tó bá fẹ́ ká jọ sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ o ò lè fọ̀rọ̀ nù mí o kò bọ́ síbù mi ò lè gbà. káyé wọn ṣe gbé mi. ayé ẹ̀sìn kò já mi ó tán. Adesina. mo ń gbọ́jà re èèyàn tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ mo ń gbọ́. A ní kó ka nǹkan. nǹkan tó ń sọ o èdè ò èdè lè máa ló sọ àbúrò sí mi kí n máa wẹ̀ náà hold ló wọ́n on sí jù. ó dẹ̀ farabalẹ̀ ṣé mo bẹ sọ mo ní kò ní sùúrù ẹ má kò bínú ní jà sùúrù tó ń sọ yìí. tí wọ́n ní ẹ máa ń fẹ́ kó borí kò sí ní tẹ́lẹ̀ wí tí wọ́n fi lè gbà. kí làwọn borí ẹ bá bá wọn kí ló kùn yóò lówó èkó yẹn ṣe ẹ jẹ́ wọ́n máa mú ègún wọnú ayé ara. Góòdì ẹ bá fi. ibi ẹ̀gbọ́n kan tó sọ àbí ẹ̀kọ́ ṣe ń gbà yẹn. Desina kẹ́kẹ́ bá yín sọ̀rọ̀ ẹ máa bí kí ni nǹkan tó bá tó wà máa ń sọ̀rọ̀ lọ́wọ́ nípa ní sùúrù darí à tó máa ń sọ̀rọ̀ lọ́wọ́ kí èèyàn sọ̀rọ̀ kó tó lè sọ̀rọ̀ tó fẹ́ sọ náà ó ní máa sọ̀rọ̀ yára ní máa sọ̀rọ̀ lọ́wọ́ náà. àti bẹ̀wọ̀n ẹ má bínú Mr. Shina. yóò tí èèyàn bá sọ̀rọ̀ lọ́wọ́ ní sùúrù má sọ̀rọ̀ tó máa sọ tiẹ̀ jọ. ẹ ṣe Mr. Shina ipa ti bẹ̀yìn so Mr. Shina ẹ ṣí máa kì í sìn ẹ bá wa ka kínní ẹ ṣe ẹ jẹ́ ká ṣí báyìí. Mi ì sọ kó lè dá máìkì sí gan fún rẹ̀ ó di bá a ṣe tó ẹ̀mí jí ń bí. ẹ má yà kọ́ bínú ẹ jọ Mr. Shina ẹ kàn tẹ ibi ẹ máa rí ibi kínní yẹn ẹ tẹ Mr. Shina ṣe ti mọ bí tẹ máa tẹ. mi ò mọ̀ wá sọ fún mi. ẹ má bínú ibi tí yín mú mi ì bu yín. ẹ̀mí jí mo ti bá ṣe o kò mórí. ẹ ṣe ẹ̀ka gbọ́ látọ̀dọ̀ ẹ ṣe. mi ò àwọn nǹkan tó wà bí kéré o. ó dà pé ms ẹ fi wọn lẹ kò sí ms ní sùúrù àwọn ọlọ́mọkà kò sí Èkìtì yẹn pé mi ìfẹ́ mọ bí ilé wọn ṣe fẹ́ rí bóyá kò sí wọn ó máa ka yunifásitì ṣáánu kò sí ní tó bá jẹ́ Èkìtì wọn nílé máa fògùn ẹgbàá Èkìtì. kí ni ìyẹn ní ṣe pẹ̀lú nǹkan tí mi ì bu nǹkan tí mò ń sọ pé Èkìtì wọ́n wà ẹ̀yin kọ́ lẹ́yìn máa sọ gbogbo wọn yẹn fún wa ẹ jẹ́ ká jọ sọ lórí nǹkan tá à ń sọ̀rọ̀. ó yẹ ẹ̀ka kínní Mr. mo ní mi ò rí clear. ms ẹ wo mi mọ bí a network ló dúró bàbá àbá. kò sí gbogbo program tá ẹ ṣe tí mi wà àbí tí bá kàn fẹ́ sọ̀rọ̀. ẹ má bínú ẹ̀ka kínní Mr. Adesina ẹ jọ ṣẹgbẹ́ ms ẹ wo bí a network ló dúró pọ̀ wọn. mi ok network ni mo ti pick up. so Mr. Shina ẹ̀ka kínní ẹ jọ. ó kàn wá mi ò kàn dùn mí. ok ó dàbí wọn ò rí lóòótọ́. ms ẹ̀hún ó dàbí pé wọn ò mú gíláàsì wọn dání. bẹ́ẹ̀ni. so ms ó dẹ̀ ní àyà kan tó máa ń wo ojú. ìjẹmi bẹ́ẹ̀ gbọ́n mi kà. àyà kan wà tó máa ń wo ojú o. mọ́ bá mi kà. ìyá wa ẹ̀jọ̀ náà ìyá wa. ms bàbá ẹ ṣàlàyé nǹkan tó wà ń bẹ̀ fún mi ó má kẹ́ni ẹ̀ má bá ms mi ò ṣe ẹ ṣàlàyé. ms tẹ́ni bá jọmọ Èkìtì ó máa ka kínní ms ẹ lè yáyàn lójú yín láyéláyé. ṣé do you think I can read it ni. Mr. Adesina
ẹ̀dùn o kò mọ̀ pé bóyá kì í Mr. pé bóyá Adesina mi ò lè ká Mr. Adesina mo ló kéré mò ń gbọ́ èèyàn kan yín. ti sọ́dọ̀ tọ́ ẹ̀hún Mr. Adesina wọ́n ní ẹ̀yin ní ìbàrìpá tẹ̀. àwa ni ìjìnlẹ̀ ó pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àwa ni o ẹ Egbera mọ̀ dáadáa. egbera ló búye egbera ló bí yẹrẹ sùn ẹ ṣe ọmọ èkìtì egbera ọmọ egbera kò lè bẹ yẹrẹ sùn. bàbá olówó ìyá èkó ancestor ẹ fi wọ́n lẹ̀ má tún jẹ́ èyí rẹ ní àkọjá náà tífì ìyá ancestor ẹjọ́ náà bàbá olówó ẹ èkó fi wọ́n lẹ̀ ẹjọ wọ́n ẹ fi ẹ̀dì tí ń bàbá jẹ́ olówó èyí èkó rẹ èyí kò bí ọlí tífì. bàbá olówó èkó ṣé ń ẹ gbọ́ mi wọn àpẹẹlẹ mo ní ms ẹ wo ẹjọ nẹtíwọk nípa bàbá bàbá ni mi Network nípa bàbá Kaaba wa. nípa Kaaba tí Adésínà sọ pé àwọn ní fídíò ẹ lọ́wọ́ ẹjọ because nínú Islam kò sẹ́ni tó ti wọnú Kaaba báwo lọ ṣe rí fídíò ẹ nínú tọ́lá àwọn ní fídíò ẹ lọ́wọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ Mr. Adésínà kò sí èyàn tó ìwọ Kaaba. lẹ́yìn fídíò wọ ibi Kaaba tí wọ́n ti ẹni gbé sùn Mr. Adésínà wà mùsùlùmí lèmi mùsùlùmí ni mí mo ti lọ sí Mẹ́kà rí mo ti lọ sí àjì sẹ́yìn wọnú Kaaba rí ni. ẹ má tiẹ̀ mi tó ò gbọ́ rí mi ò gbọ́ rí bọ̀ mo ní fídíò yẹn tó wọ̀. pẹ̀lú Mr. Adesina ẹjọ́ so ẹ ti gbọ́ tẹ bá fẹ́ màá sẹ́ǹdì ẹ̀ sí yín. Mr. Adesina ẹ jẹ́ ká ṣe báyìí ms mo fẹ́ ráàrí dájú pé muslim tiẹ̀ ni wọ́n ẹjọ́ ṣẹlẹ̀ ká fatia ẹjọ́ torí nǹkan tá a gbé síta ẹ ló kéré pé ojú yín ò rí dáadáa ṣẹjẹ so ṣẹlẹ̀ ká fatia kí n kà Fátíà. bẹ́ẹ̀ ni kí lè ẹ má bínú mi ìbú yín o fọ ìgbà àkọ́kọ́ tí mo rí Èkìtì tó jẹ́ muslim lélẹ̀ ìgbà àkọ́kọ́ ara kan tá à ń sọ nìyẹn. kí ìbú yín náà ṣé ògbọ́n kan lẹ fẹ́ já sí ni àṣìrò dídí local government tó yẹ pé muslim ló donate ẹ̀ lẹ́kìtì. mo ti gbọ́ Yẹn gbọ́. ẹ̀ka ibi tẹ bá fatia dé lẹ́ sọ mọ́. ẹ̀ka fatia Islam mo ti ti gbọ́ ẹ̀ka Islam ti fatia gba bẹ̀rẹ̀ náà sọ yẹn. ẹ̀ka fatia ó yá ẹ̀jẹ̀ lọ. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. kí náà so nǹkan tẹ́ ka yẹn ṣẹlẹ̀ tún fún wa ní Yorùbá àwa tí a gbọ́ Lárúbáwá ẹ ṣe. ẹgbọ́ ẹ mọ́ àbòsí lẹ fẹ́ ṣe. àmọ́ nǹkan tá a máa sọ ibi ìkọlẹ̀ tí kí jímọ̀ Yorùbá ẹni sùn ẹ tún nǹkan tẹ́ kà fún wa. kò síbi tẹ́ ẹ lọ tí mi mọ̀ ṣé gbogbo ó nǹkan ní ní máa nǹkan ń já tẹ́lẹ̀ sí sì fẹ́ sọ fún yín tẹ́ fẹ́ gbọ́ ẹ tún nǹkan ẹ kàn jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ. no Mr. Shin ẹ tún náà ẹ kọ́kọ́ tún nǹkan tẹ́ kà lọ. ẹ mọ̀ nǹkan tí mo kà ó yẹ ẹ mọ̀ tú. ẹ máa gbọ́ ẹni sùn afẹ́ kí nǹkan tẹ̀mí ìfẹ́ sọ fún yín nípa òòṣà yín mo fẹ́ sọ. àti pẹ̀lú nǹkan tá à ń treat tọ́pìkì yìí ni o pẹ̀lú tọ́pìkì tá à ń treat yìí ni o pé kàn pa ìsìlámù mọ́. ẹ dúró náà afẹ́rẹ́ ìyá rí dájú pé muslim ní kò kí ń ṣe ọmọ kan tí wọn ò ní jẹ́ muslim wọ́n fi wá ba muslim jẹ́ so ẹ tú fátì ẹ̀yàn fún wa ní Yorùbá a máa lọ sí tọ́pìkì tá a wà tẹ́lẹ̀ ṣe jẹ́ mi ò rárá ẹ jẹ́ ká padà sórí tọ́pìkì yẹn mi ò tú fátíà ẹ ṣẹ̀ máa tún bí ibi ilẹ̀ tí ń kí jímọ̀ Yorùbá tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ gbogbo yẹn lẹ́mọ̀ bọ̀ tọ́pìkì yẹn gangan ni kẹ́yẹ́ ká padà sí sá. ms ẹ kú àlejò so nínú Islam ẹni tó bá fi Islam múlẹ̀ Allah ní kí wọ́n pa so ms bá wọn gbáàdì sí yẹn sí látó lọ́nà kó rẹ̀. kò sí nǹkan tẹ́ ms ń gbé síta tí mi mọ̀ ẹ ṣe bẹ́yìn tọ́pìkì tá a wà náà nìyẹn tó bá fi Islam múlẹ̀ wọn ni mo ní kẹ́ jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ ń pa ẹ̀ mo fẹ́ sọ fún yín ẹ jẹ́ kí n sọ. ẹ máa gbọ́ pẹ̀lú Kùránì àbí pẹ̀lú àdìsí èwo lẹ fẹ́ fi sọ. pẹ̀lú gbogbo ẹ̀. ok níbi ìbàdàn tí a bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa mẹ́rin sí ni ò ṣe mọ̀ tẹ́ tó tẹ̀síwájú mo fẹ́ kẹ́ mọ̀. ibi tí tí dáàdi ẹ̀ free thinker tán sọ̀rọ̀ nílẹ̀ ẹ ní sùúrù sẹ́ fi ọ̀n tí fi kalẹ̀ mi àti ìlàjọ́ sọ̀rọ̀ sí no mo ní tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ máa fẹ́ rí sí èmi àti ìlàjọ́ sọ̀rọ̀ sí nínú Islam wọn lẹ́ni tó bá fi Islam lẹ̀ wọ́n ní kọ́ pa ẹ lóhun lẹ fẹ́ wá sọ so ẹ ṣe ó yẹ jẹ́ àlọ́. ẹ ṣeun now nígbà ayé ànábì yes ó wà àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tá ní mùsùlùmí ni wọ́n yes tá ṣe mọ̀nàfíkì tá máa ṣe àgàbàǹgebè ok irú àwọn yẹn náà bá sọ̀rọ̀ pé kán pa. so ibo la ti máa rí nǹkan tí ẹ sọ yìí. ẹ ṣe pé àwọn yẹn wọ́n ṣàgàbàǹgebè. ẹ ṣe kí n tó lọ bẹ̀ yẹn ní àwọn awo ibi tí mò ń gbé wọ́n ṣe. ẹ máa gbọ́ nǹkan tá a máa sọ lélẹ̀ ẹ kọ́kọ́ pa ẹnu yín mọ́ nǹkan tá à ń béèrè lọ́wọ́ yín là ń sọ ṣé bàbá Muhammadu tó ń ṣàwo ni ẹ fún wa lẹ́rìí nǹkan tẹ́ ẹ sọ ẹnu yín tó nǹkan tá à ń sọ nìyẹn
Fúlàní tó lọ ráyè wo Èkìtì yìí ó kàn lọ bà nǹkan jẹ́ lẹ́kìtì ni ga ọ a sọ fún yín pé nǹkan tẹ́ sọ ẹ mẹ́rin wá ẹ ti ń lọ bòmí. olówó Èkó Fúlàní kọ́ àwọn ọmọ Èbìrà àwọn Gálà àwọn Benue àwọn tí tíya wọn tán gbé oko bàbá wọn fún kó máa bá wọn ṣoko kòkó. àbọ̀wọ̀n àwọn àgàtù tó máa wá roko yẹn. orí yín pé nínú oko kòkó àwọn ni wọ́n gba àwọn bàbá wọn bẹ́ẹ̀ni àwọn máa lè ti pọ̀ láàrin wa ní Èkìtì àwọn ọmọ Èbìrà àwọn tí fi àwọn Benue. no kò lè ṣẹlẹ̀ Oǹdó àti Èkìtì kò ṣe Muslim no. À ń sọ fún pé ẹ mẹ́rin nǹkan tẹ́ sọ jáde ẹ ti ń sọ awo ṣábà yín sọ̀rọ̀ awo ń bì báyìí ni. olówó Èkó ọmọ Oǹdó lèmi. ẹnu mo níta tó lè rí Oǹdó àbíkí tó máa ṣe Muslim ó máa pẹ́ ni mò ń sọ so ọ̀gá ṣe é pé tí wọ́n fẹ́ gbé ṣèrè àwọn Èkìtì irú àwọn báyìí lọ́mọ lọ́mọ pa àwọn lọ́balọ́ba lẹ́kìtì. ẹ bá ti ṣe tún àti sọ̀rọ̀ ẹ ṣí máìkì yín ẹ fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ bá yín sọ̀rọ̀ awo ń bìbà ṣe sórí yín ẹ bá ti ṣe tán ẹ ṣí máìkì yín. sọ fún yín yẹn now níbi awo yín ní òwà. a ní kẹ́ fún wa lẹ́rìí ẹ fún wa ní ẹ̀rí níbi tí Muhammadu tọ́wọ̀n kan ti ṣe nǹkan yẹn fún bá yín sọ̀rọ̀ awo ń bìbà ṣe mìíràn èmi gan gbọ́ wípé ọmọ Èkìtì ṣe Muslim ìgbà àkọ́kọ́ tí mo máa pàdé Muslim Èkìtì. MS táwọn ilé bá ti ní mọ́ nǹkan tó ka fatuwa fún wọn wọ́n lọ bẹ́ àwọn èèyàn lórí ni. àwọn lè máa pààyàn lọ ni o ẹni tí ò gbọ́ nǹkan kan yìí. ẹ̀yin náà wo ṣe ń ṣe láàrin wa ló wà bí o. olówó Èkó tẹ bá rí ojú máyín tí n bá pàdé ẹ nínú igbó máa sá lọ ẹ lọ wo píktọ̀ ẹ ó ti gbó Osama bin Laden tí n bá pàdé ẹ máa sá lọ ni. tó kó ń bọ̀ sẹ́nu. ó lè jẹ́ ọ̀tẹ̀ bílíkì yẹn. èmi fúnra Èbìrà ló ṣiṣẹ́ yẹn àwọn Èbìrà Kogi tọ́jú kòkó fún àtòkò obì kọ́ máa bá wọn ṣe epo pupa àwọn ló ṣiṣẹ́ burúkú yìí àwọn ni. ẹjọ mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín o. kẹ tó kú tẹ bá kú síbi tẹ wà àánú yín á ṣèyàn. jẹgbọ́ lọ jóná sẹ́yìn lẹ́fẹ́ lọ jóná. àbámọ̀ burúkú lájẹ́. ìrọ̀lá ṣe máa fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ ìyáwá ìfúnwọ́lẹ̀ ṣe máa fún wa lẹ́rìí àwọn bàbá Adébáyọ̀ Fálétí àwọn náà gbé Yorùbá gbà ṣe máa fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ lọ́nu náà yẹn rí o ti rí náà yẹn rí. kí ni fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ kí ni fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ọkọ̀ ṣe máa fún wa òun gbẹjọ kiri bí irú àwọn bàbá Adébáyọ̀ Fálétí yẹn àwọn gan ni Yorùbá. dìde adésínà alẹ́kẹ́ fún wa lẹ́rìí ẹ̀dẹ̀ ń sọ nǹkan ẹ fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ nǹkan tá a béèrè nìyẹn náà ẹ fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ ọ̀gá o. nǹkan táwọn àfáà fi dẹ́rù bá nì ní iná kò fẹ́ jóná. ẹni tó dẹ̀ mọ́ padà jóná MS kò dẹ̀ mọ́ kó mọ́ padà jóná. kí lè sọ̀rọ̀ ní olówó Èkó ṣé kò ti sínú nọ́ọ̀bà inú náà ló wà ń jóná lọ́wọ́. bẹ́ẹ̀ ló sì wà nínú náà ó máa jóná látàrí dán. oko máa dún ayé bóyá wà ìyá ló jẹ làwọn bí ẹ náà ń jẹ wọn máa jẹ ẹkú ni. bàbá ẹ lọ wo píktọ̀ ẹ tẹ bá pàdé ẹ lè fi tẹ bá jí láàárọ̀ kùtù tẹ bá pàdé ẹ lẹ́nu géètì ẹ ti géètì yín padà. kó máa bá tiẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ ká fọ̀rọ̀ ẹ̀ lẹ̀ àwọn tó kàn máa ń ṣùgbọ́n ṣe rádaràda ẹ̀ ọkàn wa já a ní omi ìlú wà nǹkan tó sọ òòrẹ́ rẹ̀ mú jáde. ó má yìí sí dé. torí ìwọ tó ní mo dárúgbọ̀n sí kì í ṣe torí ẹ̀sìn ló jẹ́ kí n dárúgbọ̀n. àlàyé fún wa lẹ́rìí. Yálà tún bá mi gbé fọ́tò mi. ọjọ́ wèrè ọjọ́ agbanipa ìyàwó ẹ fi ilẹ̀ ṣẹ́yìn lọ́kàn fẹ̀kẹ́ tó máa bí ọjọ́ agbapa apani ẹ̀sìn ní ti sọ́ọ́dọ̀ orí rẹ̀ lẹ́jọ́ ẹ pànìyàn ìran tẹ̀rẹ́ náà ti mọ́. ẹ̀sìn ní ti sọ́ọ́dọ̀ lórí burúkú ṣe lọ dàbí agbanipa apànìyàn ó já apànìyàn kú olórí burúkú ẹ̀tẹ́ iléeṣẹ́ gidi àlá ọlọ́wọ́ ọ̀tún méjì olórí burúkú ọtún ibọ̀ ẹ sọ̀rọ̀ gidi kó yẹ kó ní làákàyè àwọn ọmọ rẹ wàá mú pọlọ burúkú wàá mú atọ́mọ
àìsàn òdodo ọ̀rọ̀ kù ọkọ̀ ojú orí rẹ pé kò ní làkàyè kó yé tẹ̀lé sí gidi Saudi ẹbọ Saudi ọ̀fẹ́ bọ olúrí sílẹ̀ ọ̀yá àṣẹ bọ Saudi ọ̀ìtẹ̀lé sí gidi ọlọ́wọ́ ọ̀tún méjì kò ní ìwo méjì lórí olórí burúkú àìsàn fún ọkọ̀ kúrò nínú igbó kó bọ́ sójú ọ̀nà ṣé wọlé fẹ́ yàbá jóná wà á jóná ó ṣe mùsùlùmí wà á jóná ó ṣe mùsùlùmí wà á jóná náà lọ ọ àpadà jóná gbẹ̀yìn náà ni àìbọ èso òdodo ọ̀rọ̀ kó kúrò nínú bó ṣe dàgbà tó ọ lọpọlọ àìbọ àti sọ sí ọtí pé ọ̀yá sórí bẹ́ẹ̀ ọ̀ ìgbọ́dodo ọ̀rọ̀ ojoojúmọ́ ọpọlọ rẹ̀ kú bó ṣe dàgbà tó ọ lọpọlọ yóò ronú òìgbó bá já kiri ilẹ̀ ọ̀fẹ́ yà jóná ṣàgbàlagbà bó ṣe dàgbà tó èèyàn ọmúná ẹ̀bà ọ̀lẹ́rù nítorí ọmú bá àgbàlagbà rú rẹ lẹ́rù nítorí iná ló ṣe é ṣẹ̀sìn ó rí wó ní làákàyè ọ̀yá múná láì ṣọmọdé ọ̀yá múná ẹ̀bà ọ̀lẹ́ nítorí iná wà jóná ṣó wọlé dáná ṣó wọlé dáná kalẹ̀ òpònú ọ̀yá múná ẹ̀bà ọ̀lẹ́rù ọ̀dàgbà ọ̀yá ọ̀lọ́pọlọ òpònú dédèrè. ẹ̀yin èèyàn wa ń fọ́ ni iná tí wọ́n kọ sínú ìwé wọ́n kọ iná sínú ìwé fún wọn wọ́n jẹ́ gbàgbọ́ ló já bọ́lẹ̀ máa gan-an. jóná ayé àwọn ibo yìí ti bàjẹ́ ẹ̀rọ inú irọ́ ni ó máa ṣe ó ti send request ọgbọ́n ti send request. kákan fi filẹ̀ kò mẹ́rin wá ó kàn fẹ́ jà ní kò kò ń lẹ́rìí sóhun láti mi ò gbé wọlé èyí tẹ́ gbé wọlé god power ní orúkọ ẹ̀ ní mo fẹ́ gbé wọlé padà. Mr. Adesina ẹ mẹ́rin nǹkan tẹ́ sọ wá la béèrè lọ́wọ́ yín ẹ̀dẹ̀ yín jà mo sọ pé wàá máa jóná ṣé àmọ̀ pé yìí máa jóná bẹ́ẹ̀ ṣe Islam ẹlọ́mọ Èkìtì ní yín ẹ̀ lè fìdí ìgò kọ́ ó agbékùránì fún yín ẹ̀ lè ta ọ̀gá kí Mr. Adesina kó tiẹ̀ ràn kó wo ṣìgìdì aláì dáadáa ó ṣeé ṣe kó fi lálàá. àkànbí ẹgbẹ́ orí kúrò mi ẹ kọ́ rí kìíní àlá yẹn dáadáa. mo ṣe tó ìyókù ọlọ́run rẹ kọ ìsìn kò múrí balẹ̀ ikú ìyókù rẹ gbọ̀ngbọ̀nrán. wàhálà ṣe rí. àstẹ́sọ̀ gan ní nǹkan mi tẹ́ mọ́ ń wò lára aláàjókòó rẹ lọ. kò sí bí àstẹ́sọ̀ sí ní wo kó àlá tó bá di rí. bàbá olówó èkó ẹ jọ mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín ni o gẹ́gẹ́ bí mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín ni o gẹ́gẹ́ bí. alẹ́ à ń gbọ́ yín. mo gbọ́ pé wọ́n ní anabiwa Muhammad sallallahu alaihi wa sallam kó fẹ́ Aisha ní ọmọ ọdún 6 ó jẹ́ bá sùn ní ọmọ ọdún 9 ẹjọ́ iṣẹ́ lè fún alẹ́ rí tó wà nù Kùránì àbá àdéhìtì tẹ́ ti ka. ẹni yóò ṣe muslim wá jẹ́ muslim kan tó ṣe muslim mọ́ àwọn àgbọn fẹ́ máa sọ ọmọ torí nǹkan tí gbogbo ayé ló ti mọ̀ kò sẹ́ni tí ò tí ì mọ̀ ṣẹ́gẹ́. Àkànbí TikTok máa lé yín pa pẹ̀lú mọ̀mọ́jú tó gbé sí ẹ tètè change ẹ o. Àkànbí ẹfà láàsì. mo lọ́ọ́ ti fi hàn yín yẹn bó ṣe fẹ́ ọmọdún 6. Mr. Bakare. ẹ kálẹ́ Honorable Àkànbí àti Mr. Bakare ẹ kálẹ́. ẹ wà ń bẹ̀ Mr. Bakare. Honorable Àkànbí. ms ẹ mọ fídíò tẹ play yẹn níbi tí mọ́mù Ọ̀fà ti sọ story yẹn ẹ jọ ẹ play fídíò yẹn torí ìtàn yẹn náà ṣé mọ̀ pé gbogbo àwọn ọ̀tàn yìí bó ṣe máa ń ka Kùránì fún wa láyé ìgbà yẹn tí a tètè mọ̀ náà ni ẹ wo irọ́ tí bàbá yẹn pa gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn ọpọlọ èèyàn kan ò dẹ̀ sọ pé bàbá nǹkan tẹ̀ ń sọ yìí ò gbé àwọn ará bí yẹn. ìbéèyàn kan wá béèrè ń sí pé evidence pé mọ̀mọ́dù fẹ́ Aisha. bẹ́ẹ̀ ẹ yọ dìdìrín ọmọ ẹ̀pẹ́ yìí kó ń bẹ̀. àwọn àfáàdì tán ó gbà lọ́wọ́ orí rẹ̀ ní gbà lọ. Mr. K ṣe wọn bẹ́ẹ̀. Mr. K. lápẹ́ ní ọmọ bí ó ti sùn nǹkan tó sẹ́ndì.
èèyàn wa wọlé ilé kí ọwọ́rọ̀ àwọn ọmọ irú kan ṣe ń nọra wọn nítorí èdè elédè. obìnrin fúlàní kan ó máa sáré bọ́ta ẹ̀yin eléégún kí ló dé tẹ̀ ń nara yín báyìí Ràṣídì Olúwo náà máa ní àìlájú ni olórí burúkú ẹ̀ ṣé wọn ò lájú náà ni wọ́n ń ná wọn báyìí lè kéwù àwọn wèrè alábòsí ẹ play ìmọ̀ọ́mọ̀ ọ̀fà ẹlẹ́nu wíwọ́ yìí. Ẹ̀ṣẹ̀ aláwọ̀ àgbà ẹ̀ṣẹ̀ aláwọ̀. So which one ló kọ́lé? Kọ́ sí bára láyé tó kọ́ sí bára láyé ẹ̀gbọ́ dámọ́rínà ni. Márùnù àrùn ní ń pè bẹ́ẹ̀. Ní Katsina, olùkọ́ múgbà tó tọrọ bára náà Hausa. Dámọ́rínà tẹ́ rí inú sàárè ní ẹbí sí. Mọ́tò dánmọ́rínà fún wa yìí. Àfáàdé ń jẹ́ dámọ́sà ni. Wọ́n fẹ́ lọ jagun. Ó wá ní wọ́n náà, mo fi tó wà nínú ìyàwó mi sọ. Ojú ogun náà ló lọ. Oyún rẹ̀ wá doyún oṣù mẹ́fà. Ìyá rẹ̀ wá kú toyúntoyún. Allahu Akbar. Àwọn àlọ́ sí síbi tí a ti máa rẹ̀ àrónù. Dámọ́rínà. Ọmọ tí a bí tí a gbé níbi tí a ti rẹ̀ àró. Èmi ò bá Hausa, mo yé mi. Dáwà lọ gbé ní. Oyún sì ń dàgbà nínú sàárè. Allah. Ń dàgbà. Mo bá rí nàgá. Ń dàgbà. Làwọn àlúwà rí pé tí a bá rẹ̀ àró ní ìrọ̀lẹ́ tó ti kú tó bá dàárọ̀ ọjọ́ kejì, àwọn ọmọ tó ti padà. Kò tó ti fọ́ yóò dìde. Báwa ní ẹnu máa sọ lọ ìdàgá ẹ̀. Wọ́n wá ń sọ, ó sì ń di orúsàárè kan ìyanu ni. Mo bá rí ìdàgá. Owó ara sọ bọ́nà wẹ̀wò. Sọ́ngàrì bára. Wọ́n ń ṣe ọlọ́ni wọ bàbá rẹ̀ ó jẹ̀bi. Ọmọ inú ìyàwó rẹ̀ ló fi sọ mi. Ìyàwó rẹ̀ sọ mi. Tọ́ba ní kí n sọ méjèèjì ni. Ó bá bà. Mo bá rí ìdàgá. Bí ìyá rẹ̀ ṣe kú, ọmọ sì ń dàgbà. Ọmọ sì ń dàgbà. Nígbà tó tóbi, ó sì rọ bínú sáré ó sì bí ọmọ. Inú àwa tá à ń sọ̀rọ̀ wà tánú bí ìwú tẹ́lẹ̀ ní pariwo ìtàlẹ́ yẹn kí wọ́n pa. Mo bá rí ìdàgá. Yóò ṣeré wájà. Láì sá nínú. Gbàtí àwa gbé dámọ́sàdé ni àfa àti rìn lọ́wọ́ jọ́nà. Ó bá lọ gbé fún àfa ní dámọ́sàdé. Tí àfa bá ní alu nínú bá ọ̀tá àgbà yóò kàbẹ̀ wá. Mo bá rí. Tọ́ba ní kí n sọ méjèèjì ni. Ó bá bà. Mo bá rí ìdàgá. Bí ìyá rẹ̀ ṣe kú, ọmọ sì ń dàgbà. Ọmọ sì ń dàgbà. Nígbà tó tóbi, ó sì rọ bínú sáré ó sì bí ọmọ. Ọyàn òkú sì ń sẹ̀, ọmọ rẹ̀ sì mú. Stop ẹ ó ní ọyàn òkú sẹ ọmọ ẹ dẹ mú ọyàn nínú sí. Ọlọ́mọ yẹn tó ń mú ọyàn ọmọ tó wà mọ́ mú lọ lẹ́yìn oṣù mẹ́fà. Olókùn yẹn tó rọ bí ìgbà tó fẹ́ bímọ ọlọ́mọ yẹn máa wá ń jáde láti inú ọ̀sà òkú lálálẹ́ àwọn agbé aró àwọn yẹn náà ṣe yá ṣe wọ́n ṣe Allahu Akbar bí Islam ṣe rí gẹ́lẹ́ nìyẹn gbogbo nonsense jack shit tó wà ní Quran wọ́n gbogbo òkè tó máa ń sọ fáwọn èèyàn nínú Islam wọn ò mẹ́rin wá ẹ máa ṣe Allahu Akbar ó tún sọ ìtàn fún yín pé ilé Haúsá lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká lọ wá àwọn Haúsá ká béèrè ìtàn Dámọ́rúná ta ló ń jẹ́ Dámọ́rúná àbí Dámọ́rúná lórí ibú ẹ pé tó ọkọ̀ bàbára kí lè tó ń parọ́ ná ẹ rí wá àsìlẹ̀ fẹ́ ṣe mọ́ Dámọ́rúná lẹ̀ tún mú wá àbí ẹ wò àmàlà Dámọ́rúná. Àwọn èèyàn tó wá ẹni tó bá wo fídíò yẹn gangan ló máa rẹ́rìn-ín jù.
pẹ̀lú àwọn gánẹ́sì òfò tó ń ṣe sí ni. gbé dámọ́rún náà wọlé ó dàbí wọ́n ní bàbá Adésínà ló dámọ́rún náà yẹn. bàbá ló tiẹ̀ dámọ́rún náà wá náà. Adésínà ò lè sùn mọ́. wọ́n ní òun ní. èmi rẹ́dì láti bá yín fa anything. kí ni wọ́n tó lè tú alámúdú wọ́n ọdún báyìí lòun dámọ́rún náà yẹn. nǹkan tí mò ń sọ ni pé ṣé ojú òkì ń tì yín ni. wọ́n tó lè tú alámúdú. so ẹ máa lọ Mr. Shina nǹkan tẹ́ ẹ sọ yẹn á ní kẹ́ mẹ́rin wá ẹ lẹ́rìí ẹ̀ kàn ń. ọmọdọ́mọ́rún náà ní jàre àmọ́ nǹkan tó ń wá ṣe sókè. yín bu gidi o inú yín bu gbogbo lé o. ọmọdọ́mọ́rún náà ní sùúrù inú náà. rẹ̀ àwọn bàbá òkúrò adébáyọ̀ kálámúdú ló lè tú. ìfámélòó náà dá ilẹ̀kẹ̀ dámọ́rún náà dákẹ́